ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. a kú dédé àsìkò yẹn lólùfẹ́ wa káàkiri àgbáláyé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú ìrègè òrìntẹ́ àti bàbá Alubarika Aworawo Agbaaye ní ìlú Ìgbòdù. lórí ètò lẹ́nu kí la gbé wá fún yín kí la fẹ́ sọ kí ni nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò ẹ wá nǹkan fìdílé nǹkan jẹ́ àjọṣe bàṣẹ́ jọ ń ṣe kó ba lè rí bó ṣe ń bá Alubarika wà ń kalẹ̀ kọ́ wa kí àwọn ará lè lẹ́kọ̀ọ́ rẹ̀ bá bá o. ẹ kú gbogbo ẹ̀ bó ṣe lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lù yìí. ọlọ́wọ́ rọ̀lú àwọn kan ló lọ fà. ó lọ fàáfà. lọ jìnnà. ó ti rìn jìnnà. alhamdulilayi olúwa ṣe. ọlọ́jà sọ̀dọ̀ aláwọ̀ àníní bàlùjẹ́. àmín yànnà. àti rí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ ọ̀nà. àmín. bọ́bá tí mo rí pé bó bá ṣe lọ́nù la máa ń gbé wá fún yín mo fẹ́ lè lẹ́yìn àtàwọn oníjọba gbọ́njọ́ ń ṣèjọba ni bòde ọba ti ìjọba kò máa kọ̀ yín gan lára ọ̀rọ̀ náà la tún wá lórí ọ̀rọ̀ epo elépo dé ni ìyẹn Dangote tó ní ìfọpo tọ́ńdọ́ bá ti ń fọpo òun la máa rà tóun náà dẹ̀ ní iye báyìí lòun máa tà àwọn NNPC lòun máa tà fún Dangote yìí náà ló tún wá sọ pé ọ̀rọ̀ méjì la máa sọ o Dangote náà ló wá sọ pé àwọn epo tó ń gbé wá fún wa láti òkè òkun wípé fèkì ni kò ń ṣojú lówó ó tún wọn tòun tóun fọ yìí òun lọ́ríjínà kóńdà tó máa fọpo Nàìjíríà yìí náà ti ń gbé po lọ sókè òkun tán ló ń fọ wá ṣé gbogbo àti ọdún yìí kóhun tó ṣe ìfọpo tiẹ̀ ṣé epo fèkì là ń lò Nàìjíríà ni àbí awítótónu yẹn kò tiẹ̀ yé wa dáadáa ìyẹn àkọ́kọ́ ìkejì ọ̀rọ̀ olóṣèlú kan tó ti jẹ gómìnà rí ní ìpínlẹ̀ Ìgbò mọ́ nǹkan kan tí wọ́n ní ọbọ̀ òbítíbitì owó nínú ilé títí ẹ̀ náà ibo làwa ń lọ pẹ́ láwọn olóṣèlú yìí. ó ṣeun yèyé oge ọkọ̀ ògùn dábèdé láwọ̀. olórí kìíní tá à ń wí. olórí kìíní. àgbọ̀rẹ̀ mi kẹ́ ẹ̀. ẹnu rí ọgbà. Ọlọ́run ṣe rí ti Dangote kò sí Dangote kẹlòmíì ọ̀dá ìfọpo ńlẹ̀ yóò dà kí wọ́n máa lọ gbé wá lókè òkun mọ́ tiẹ̀ yóò dà tí ọba rí bẹ́ẹ̀ nǹkan yẹn ò ní jákulẹ̀ kì í ṣẹjọ́ Dangote ṣe báwa náà níbi wọ́n ti ń fọpo ìrírí ní tẹ́lẹ̀ tó bá yẹ pé bí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta bí ta ti ń fọpo Nàìjíríà ṣiṣẹ́ ni wọ́n bá òkè ta ló wá mọ̀ pé bóyá ilé epo ta níjọ̀ ń tẹ́lẹ̀ bóyá àwọn Dangote yìí náà ni òjò ṣiṣẹ́ ṣe béèyàn ní bẹ níbi òrò lòrò ń fi ń ké ṣe ìpọ̀rí alákàrà kan kò ní fẹ́ kẹ́nìkejì ó dín kí ló ní mo wí ìpọ̀rí alákàrà kò ní fẹ́ kẹ́nìkejì ó dín eléyìí yóò fẹ́ kẹ́lòmíì ò dín mọ́ ni kó máa jó nìkan ó ti di tírà ó ti ṣoògùn ọwọ́ aka lára ó bọ́hùn wọ́n lẹ́nìkan fẹ́ ṣe sìmẹ́ǹtì Dangote yìí náà ni ọjọ́ wálẹ̀ kì í wá ṣe Dangote nìkan ó láwọn òbítíbitì olówó lẹ́gbẹ̀ẹ́
tí wọ́n jọ ń papọ̀ ṣe àwọn gan wọ́n bà Nàìjíríà yìí jẹ́ ẹ mọ̀jà tọ́ra wa jẹ́ rí èyí tí wọ́n bówó nílé rẹ̀ wọ́n bówó wọ́n bá bówó lé wọ́n bá balápò èyí tó ṣèǹjì owó bọ́lá àmọ̀tá ṣe tẹ́wọ́ jọ́rọ̀ rẹ̀ sí mọ́. àti ẹ̀mọ́ lọ́kọ̀ tí ń gbà kan Emefiele lọ́kọ̀ tí ń gbà kan àti bọ́lá àmọ̀tá ń dárọ̀ rẹ̀ sí mọ́. Ọlọ́run olórin kìrìsìtẹ́nì tọdún December bá súnmọ́. a ní ọdún lọ sópin ò bàbá rere bàbá máa ṣọ́ wa ò tọmọtọmọ ohun tí àbí kò ń ṣe òun lè sọ. a ní àmàna tètè dé òkè bàbá yìí tètè dé ayé ń dàrú lọ àmọ̀nà tètè wá ayé ń bàjẹ́ lọ àmọ̀nà tètè dé o. Lákòókò yìí láyé àmọ̀nà kó tètè dé ayé tí ń dàrú lọ àti bọ́ sáyé wá ìlú lílé mò ń tọ́ fìfì iná làṣínà ìṣàkítà lu àlànà ṣe yáìsítà òfò náà wá ìlú lílé mò ń tọ́ fìfì iná ẹgbẹ́ kọ́lọ̀ lè bá wọn gbogbo àwọn tí wọ́n ń lò òṣùwọ̀n gbogbo àwọn tá kó wàá sòdí òṣùwọ̀n ni wọ́n ń lù òṣùwọ̀n ni wọ́n fi ń lù àwọn ò ní wọ́n má kówó kí wọ́n kówó àníkàn kó fẹ́lòmíì náà kó rí jẹ kó rí mu tó bá dà sórí kó dà sọ́rùn kó dà síkùn kó dà sẹ́sẹ̀ ṣebí tá a bá dà mí sórí gbogbo ara ní dé àwọn òṣè wa láàánú tí wọn ò fi jẹ́ ó dé gbogbo ara bàbá àwọn eléyìí dájú àdúrà ló kù nígbà tẹ́ ń sọ iye 100 kìíníkà trillions lọ́wọ́ ẹyọ ẹnìkan. wọ́n ti máa pè é bí pé yẹ̀pẹ̀ ló ń pè. wọ́n ṣe wá pé owó yẹn. Ọlọ́run o amọ̀nà tètè dé o ayé ti ń dàrú lọ o amọ̀nà jáde o Ọlọ́run tọ́lọ́run bá ń bínú ni àwọn èèyàn dájú o ìkàlẹ̀ yẹn o wọ́n wá ń sọ pé ó ń fi sọ́tún ó ń fi sósì ó ń bá dọ́gba ń bá sáwo wọ́n bá òbítíbitì owó lọ́wọ́ ẹnìkan irú ẹni bẹ́ẹ̀ ni ebi ọmọ pa àwọn èèyàn kò ní fún wọn àwọn tó yẹ kó ṣe láàánú wà lẹ́gbẹ̀ẹ́ kò ní ṣe wọ́n láàánú níbi tó ti yẹ kó fún èèyàn ní nǹkan oríire kò ní fún wọn pé kékeré gbogbo nǹkan dàrú sáá náà ni wọ́n máa wá omi yèyí oge sọ́ra àwọn eléyìí àfikọ́ lọ́wọ́n ṣàánú wa o àfikọ́ lọ́wọ́n ṣàánú wa o àfikọ́ lọ́wọ́n ṣàánú wa o àwa máa sọ pé kọ́lọ́wọ́n ṣàánú ayé lọ́wọ́n ṣàánú ayé ṣé òòrùn òyọ́ níbi tí òòrùn ti ń yọmọ láyé ni sọ́lọ́ǹgbà tó dáyé ìgbà náà kọ́ ló ó wádìí sí ni yeye oge ẹni Ọlọ́run ṣàánú ayé o Ọlọ́run ṣàánú ayé o. ṣé ayé lọ́lọ́run fẹ́ ṣàánú ní àbáwá tàwa náà. abẹ́yàn tó wà ń bẹ̀ ni kó ṣàánú kọ́lọ́run ṣàánú wa kọ́ ká ṣàánú ara wa àwọn èèyàn àní wọ́n ní kọ́lọ́run ṣàánú ayé àwọn Yorùbá àṣẹ máa ń sọ̀rọ̀ àmọ́ bíyàn nú àní ti wá tọ́pẹ́ àlójú ọpẹ́ lọ kí ni ju ọpẹ́ lọ àní ọ̀rọ̀ wa yìí tọ́pẹ́ o ó jọ ọpẹ́ lọ o kí ló jọ ọpẹ́ lọ. kò sí nǹkan tó jọ ọpẹ́ lọ lẹ́yìn bó ṣe déédéé ọpẹ́. kò sì déédéé ọpẹ́ kó bọ́ sí ìyanu ọpẹ́ Ọlọ́run dákun jọ̀rọ̀ wọ ọjà sọpẹ́ Ọlọ́run jọ̀rọ̀ wọ ọjà sọpẹ́ àwọn eléyìí yìí òkú bitibiti owó ẹ̀kú sọ́wọ́ Dangote ìpọ̀rẹ́ alákàrà ni kò fẹ́ kẹ́nìkejì ó dé ti fọpo tó dojúrú láti jó ti dojúrú yìí àwọn kan náà lọ wà díẹ̀ ní òfin ṣiṣẹ́
àní mo sọ̀rọ̀ kan jọ́ sí mo lọ́lọ́njà rẹ̀ ṣe ń bẹ bẹ́ẹ̀ lé ọlọ́run má jẹ́ arẹ́ ṣe pẹ̀lú ẹni tí ń wẹ̀ṣin lọ́jọ́ ń wẹ̀ṣin kiri. ọlọ́mọjà rẹ̀ ṣe òun pẹ̀lú àwọn tí ń wẹ̀ṣin ọba wọn jọ ń wá kiri wọ́n bá ti délé àfẹsẹ̀gbé mọ́lẹ̀ àdékábíyèsí àlè rẹ̀ sì yí ọ̀nà ẹ̀sìn yín ti jìn ẹnìkan lè mọ wa ọlọ́njà rẹ̀ ṣe ọba o ọlọ́njà rẹ̀ ṣe ọba ọlọ́mọjà rẹ̀ ṣe òun pẹ̀lú wọn jọ ń wẹ̀ṣin kí àdékábíyèsí ẹ̀sìn yìí ti rìn jìnnà àlè lè bá mo lè ti fẹ́ rẹ̀sìn yẹn mọ́ ẹja gbàgbé ẹ̀. ẹja gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn ti gbọ́rọ̀ Dangote sí jẹ́nu o kò fẹ́ kẹ́lòmíì ò wá ẹlòmíì ò sì wá àti bẹ́lọ̀ ní Nàìjíríà wọ́n sọ pé Ọlọ́run fi hàn mí níbẹ̀rẹ̀ ọdún ẹ dákun ẹ rántí o níjọ́ àsọtẹ́lẹ̀ mi àkọ́kọ́ mo ní mo rí i pé Ọlọ́run fi hàn mí pé wọ́n ò rí ọ̀nà sí ní Nàìjíríà yìí mo ní a sì padà ní iná mo lépo náà ó pọ̀ bọ̀tí yóò kọ́kọ́ le torí pé ọ̀tẹ̀ wà ńlẹ̀ o ṣé ó ń wá ń rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ iṣẹ́ ẹ̀rọ wà ní ọ̀rọ̀ yìí ọ̀tẹ̀ ló wà ńlẹ̀ bọ̀tí Ọlọ́run padà já gbogbo àwọn àti bẹ́lọ̀ ni wọ́n abẹ́lọ̀ mọ́ká abẹ́lọ̀ lókè àràsí abẹ́lọ̀ gbogbo ẹ̀ pé Ọlọ́run ọba yóò bá wa rọ̀ Nàìjíríà yìí Ọlọ́run ó sì fi wá lọ́kàn balẹ̀ odijọ́ mẹ́jọ aláhùnlá aláhùnwátá ìlàbíláyà ilé àzíìmù náà ni ẹ̀sìn gbọ́ látẹnu bàbá Alubarika Awẹ́bídànù ní ìlú Ìgbódù yẹn Ọlọ́run kó ṣàánú wa torí ìmọ̀tara ẹni nìkan òun là ń bá lọ yìí kàn sí bàbá Alubarika Awẹ́bídànù ní ìlú Ìgbódù fún nǹkan kí nǹkan tó bá ń ṣe nǹkan tó bá ń là kọjá nǹkan tó bá rú ẹ lójú kàn sí wọn ní ìlú Ìgbódù kíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ mẹ́sàn pé dé Kòdó gàrèjì mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ ní Ìgbódù junction ẹ ti rí sambod tàbí kẹ́ ẹ béèrè bàbá Alubarika tàbí kẹ́ ẹ pè 08023894920 08023829492 ire o ó dàbọ̀.